Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn odi bó ṣe ń lọ ní yàjóyàjó ní ìlú Mecca òun náà là ń mú wá fún ẹ̀yin ènìyàn wa nílé níbi tí a ti rí gbajúgbajà akọrin Islam ní Alh.mistura adéròhunmú aya Ashafa tí gbogbo ayé mọ̀ sí tèmi ní success bí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ sílẹ̀ Mecca ní ọdún yìí tí wọ́n sì ṣe nǹkan tó jẹ́ pabambarì tó ya àwọn ènìyàn lẹ́nu bí wọ́n ṣe lọ wọ́n mú ìyá tó bí wọn lọ́mọ pẹ̀lú bàbá wọn ni wọ́n jọ kọ́ wọn rìn papọ̀ àti ọkọ wọn tí ṣe Ashafa òun ni wọ́n jọ lọ sí ilẹ̀ Mecca ní ọdún yìí. Alh.mistura tèmi ní success wọ́n sọ wípé kí àwọn abiyamọ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbárùkùrùkù ti àwọn ọmọ wọn tí wọ́n bá ti rí wípé ó ní ọjọ́ ọ̀la èyí tó dáa nítorí wípé àsìkò tí àwọn kọ́ àwọn òbí àwọn wá Mecca yìí àwọn wá dùn wọ́n nínú ni torí wípé ọwọ́ tó bá ṣẹ́ ẹ̀gúsí ó sì yọ̀dọ̀ kí ọwọ́ náà kí ó jẹ níbẹ̀ o bí wọ́n sì lọ sí Mecca náà ni wọ́n tún ṣalábàápàdé gbajúgbajà olórí eré orí ìtàgé ni yan Madam Fausat Balogun Madam Sajẹ. Alh.mistura wá ń dúpẹ́ lọ́wọ́ ọkọ wọn fún ìfẹ́ tí wọ́n fi hàn sí wọn láti ọjọ́ àkọ́kọ́ tí àwọn ti jọ pàdé ara wọn o. Alh.mistura wá ń sọ di mímọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ náà ẹ gbìyànjú láti máa dùn àwọn òbí yín nínú nítorí wípé àwọn náà ń gbìyànjú kó lè dáa fún yín ni tó bá ti wá dáa fún yín tán ẹ má kọ̀dí àìmọ́ṣe sí wọn àwọn àṣelá